bọ̀ ìwọ tó wà ní ẹ̀dì míì ó máa gbọ́ ohun tó ń sọ bó tilẹ̀ lọ ó máa gbọ́ àti pé culture wise the same wọ́n ń fi eégún entertain àwọn tibí náà fi eégún entertain àwọn mọ nǹkan tó ń pè ní ifá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn same a ti mọ ìtàn tó sọ bí àwọn èèyàn ṣe ti Ilé Ifẹ̀ lọ jẹ ọba ní Benin a ti mọ ìtàn tó sọ bí àwọn èèyàn ṣe ti Benin wá sí Ilé Ifẹ̀ a ti mọ ìtàn tó sọ báwọn ṣe ti Benin lọ sí Ọ̀yọ́ a ti mọ ìtàn tó sọ báwọn èèyàn ṣe ti Benin lọ sí Oǹdó ìtàn tó sọ báwọn èèyàn ṣe ti Benin wá s'Ékòó tàbí lọ sí Ìjẹ̀bú báwọn èèyàn ṣe ti Ilé Ifẹ̀ wá s'Ékòó tàbí lọ sí àwọn Ìdàhòmẹ̀ àbí táwọn ti Ọ̀yọ́ lọ sí Ìdàhòmẹ̀ lọ sí tó gbogbo ẹ̀ we are all one Yoruba race that is what is called nation that is what is called nation now nígbà tí amalgamation dẹ̀gbé táwọn tí kò mọ̀ wá tí wọ́n ya wọ ilẹ̀ wa tí wọ́n ò ń ṣe ẹ̀yà wa wọ́n pín ilẹ̀ wa láti ṣe colonization láti wá máa kó ohun àlùmọ́ọ́nì wa ṣọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn fún gbogbo ọdún tí wọ́n dẹ̀ fi pa wá pọ̀ ìtọ́ fi ṣe ìkónilẹ́rú títí di ìgbà tí òwò ìkónilẹ́rú parí wọ́n láti lọ wọn ò tí ì fẹ́ lọ bọ̀ wọ́n láti lọ òun náà ṣe ètò independence ìwọ̀nyí wọ́n ṣètò ẹ̀ wọ́n gbé lé àwọn amúnisìn lọ́wọ́ olórí ẹrú a lè máa wò wọ́n gẹ́gẹ́ bí àwọn èèyàn wa bọ̀ olórí ẹrú ni wọ́n àwọn ni wọ́n ń ṣiṣẹ́ fún òun ní gbo àwọn àgbà independent bọ́n ṣe sọ but nǹkan ò rọrùn nǹkan ò dáa fún wa láṣẹ lórí àwọn àlùmọ́ọ́nì àti nǹkan wa àwọn tó jẹ́ olórí bẹ́ẹ̀ wọ́n fi owó ìrọ̀ wọ́n fi ń tù wọ́n lójú bí ọba bí politician wọ́n máa fi tù wọ́n lójú wọ́n á kàn máa kó gbogbo àwọn àlùmọ́ọ́nì wa lọ sọ́dọ̀ tiwọn imagine wọ́n ọ̀fẹ́ lófò ni wọ́n explore crude oil wa lọ sí UK ní refinery àwọn refinery ilẹ̀ wa níbi wọn ò fẹ́ yóò ṣiṣẹ́ kì í ṣe báwo refinery bọ̀ wọ́n mọ̀ pé títí wa bá ṣiṣẹ́ níbi economy wa máa ṣiṣẹ́ àní bìkítà ọ̀dọ̀ wọn mọ́ àwọn ló máa wá bí ṣùgbọ́n nígbà tí àwọn olórí ẹrú ń ṣiṣẹ́ fún wọn dáadáa wọ́n dẹ̀ fún wọn ní àṣẹ láti ṣe ohun tó wù wọ́n láti gbé àwọn ò ní bá wọn wí wọ́n lè kówó jí wá nígbà tẹ́ bá ṣáàtì fún wọn láì táwọn máa kó ohun àlùmọ́ọ́nì yín lọ́fẹ̀ẹ́ ẹ̀yin yìí tó bá jẹ́ ìṣàkọọ́lẹ̀ tí yẹn lè máa di àbábá ń gbà sọ́dọ̀ lọ́dà so gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ lọ rèé so Yorùbá nation jẹ́ wípé àìṣe Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá ni wá wọ́n ti pín wa pé àwọn ẹ̀dá àgbà ni wọ́n bọ̀ Faransé náà sọ wọ́n ti dìlú bòmíì lénìí politically wọ́n gba Benin lọ́wọ́ wa wọ́n ní middle belt ni wọ́n even àwọn ọmọ Benin lé Yorùbá ni wọ́n tún láwọn Benin làwọn àwọn iṣẹ́ Yorùbá gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn Oǹdó lé ní tẹ́ àwa ti wá dáná ti pín wa mọ́ Benin ni àwa náà bá máa sọ báyìí ṣe Yorùbá mọ́ lẹ́nìí pé Benin ni wá bọ̀ a dúpẹ́ pé Awólọ́wọ̀ jìjà gba gbogbo ibẹ̀ yẹn kúrò lọ́wọ́ wọn nígbà yẹn lẹ́nìí àríra bí Yorùbá tó àwọn ọmọ Yorùbá ní aláti ṣe ìwádìí ìtàn nípa ara wa láti mọ bá a ṣe jẹ́ now iṣẹ́ tó ti wá ń lọ a máa gba orílẹ̀-èdè wa ọ̀nà tọ́nà máa gbà ṣe wà nítorí pé tabaníkà ṣe jàgídíjàgan àwọn ẹ̀mí tó máa lọ sí ó máa pọ̀ and it's not necessary so but kì í ṣe pé lásìkò díẹ̀ ò ní wáyé ó máa wáyé bọ̀ kó má pọ̀ jù ni
but á wáyé ní àkókò tọ́lọ́run ti ṣe ètò ẹ̀ àdẹ́gbà orílẹ̀-èdè àbọ̀ kéèké tá a bá ti gba orílẹ̀-èdè wa lápẹ́ ìjọba wa bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ látọwọ́ bàbá wa Professor Adébánjí Akíntóyè àti pẹ̀lú àtìlẹ́yìn general wa Chief Doctor Adéníyì Sunday Adéyẹmọ. So àti ní lórí táwọn jagunjagun mo fẹ́ sọ̀rọ̀ lórí ìyẹn dẹ̀ àtúnṣe ètò fún àwọn yẹn bọ̀ lórí ìpínlẹ̀ wa provinces ni a fẹ́ máa lò instead a máa sọ pé state provinces ni a máa lò. Bẹ́ẹ̀ni bá ṣe ń lò ní ìgbà nìyẹn. Instead a máa sọ wípé local government divisions la máa lò. So instead of state we have province, instead of local government we have divisions. Now gbogbo ilẹ̀ Yorùbá wọ́n pín sí 3 geopolitical zones. 3 geopolitical zones. 3 geopolitical zones. So I need northern political zone. Níbẹ̀ ni a ti rí Ìjẹ̀ṣà province. Ayọ̀gbà mi ni mo bá bẹ̀rẹ̀ sí ní máa ka gbogbo local government tí ó wà ní abẹ́ wọn at least Ìjẹ̀ṣà province a ní Ìjẹ̀ṣà west a ní Iléṣà west Iléṣà east kí tún ni mo rọra fún ojú wo ní báyìí alright but tó bá yá máa ṣì padà wá ṣe program lórí ẹ̀ dáadáa so a ní àwọn local government bíi 1 2 3 4 5 6 7 local government tó wà lábẹ́ wọn that's Ìjẹ̀ṣà province then a tún ní Ìgbómìnà province a ní bíi 8 local government níbẹ̀ ìyẹn Ẹ̀dùn Pẹ́tẹ́gí Ìfẹ́lódùn Òkè Ẹ̀rọ Ìsìn Ìrẹ́pọ̀dùn Ọ̀fà àti Ọ̀yún so like 8 local government bẹ́ẹ̀ yẹn ní abẹ́ Ìgbómìnà province ó di méjì then ní Kwara province so Kwara province a ní like 5 local government ìyẹn kí ni wọ́n pè a ní Mòró Kayama Ìlọrin east Ìlọrin west and Ìlọrin south ìyẹn ní Kwara province then number 4 a ní Okunọwá province. Okunọwá like 21 local government ní abẹ́ Okunọwá Yàgbà west Yàgbà east Mopé-Mòrò Ìjùmú Lọ́kọ́jà Ọ̀málà Ọ̀làmàbòrò Òkẹ́nẹ́ Òkèhí Ògòrímàgóńgò Òfú Kótóńkáfí Kàbàbònú Ìgalàmẹ́là Ìdá Ìhàjì Dẹ́kínà Bàsá Àǹpà Àjàòkú. Àwọn ilẹ̀ Yorùbá lẹ̀ ń dárúkọ wọ̀nyí o ilẹ̀ Yorùbá rèé o tí Yorùbá lè sọ bá dé. Àdàbí. So about 21 local government tí a pè ní divisions ní abẹ́ Okunọwá province. Okunọwá province. Now number 5 a ní Ògbómọ̀ṣọ́ province. Province yẹn dàbí state
state to Ogbomoso province. So a fẹ́ pè ní state, òun la ṣe pè ní province. So àwọn local government ní division. So a ní about 9 divisions or local government ní abẹ́ Ogbomoso province, like Ogo Oluwa divisions, Surulere divisions or local government, Ogbomoso South, Ogbomoso North, ORILEEDE local government or divisions, Olorun Ṣògo local government or divisions, ORILEEDE, Ìrẹ́pọ̀ and Baruten local government or divisions. You see, abẹ́ Ogbomoso province, like 9 like that. Number 6, a ní Ọ̀yọ́ province. Ọ̀yọ́ province only like 6 divisions or local government. A ní Ọ̀yọ́ East, Ọ̀yọ́ West, Àtìbà, Ìṣẹ́yìn, Ìtẹ̀síwájú, Kájọlà. So these are the 6 Ọ̀yọ́ divisions of province. Then number 7 wà ní Odùduwà province. Odùduwà province yìí ó ní like 7 divisions to local government. A ní Ifẹ̀ Central, Ifẹ̀ East, Ifẹ̀ North, Ifẹ̀ South, Ayédáadé, Ìṣọ̀kan, and Ìrèwọlé. These are 7 divisions of local government under Odùduwà province. Then number 8, a ní Ọ̀ṣun province. Osun province has like 17 local government of divisions. A ní Ayédire, Ọláolúwa, Ẹdẹ South, and Ẹdẹ North, Ìwó, Èjìgbò, Ẹgbẹ́dọ̀rẹ́, Ọ̀ṣígbẹ̀rẹ́, Ọlọ́rundé, Ìrẹ́pọ̀dùn, Ọ̀rọ̀lù, Orípé, Ìfẹ́lódùn, Odò Ọ̀tìn, Bólúwá, Dúró, and Ìlá. These are the 17 divisions or local government under Osun province. So in the northern geopolitical zone, we have these 8 provinces and the local government. So now we can check the western geopolitical zone. Now, in the western geopolitical zone, a ní Ọ̀ṣun province. Sorry, a ní Ògùn. Iléyá. A ní. Hello. Yeah, mo ń gbọ́ yín bàbá, mo ń gbọ́ yín. In the western geopolitical zone, a ní Ògùn province. Ògùn province, a ní Yewa South, Yewa North, kìíní ó kéré fún ojú mi. Okay, Yewa South, Yewa North, Ewékorò, Ọbáfẹ́mi, Ọ̀dẹ́dá, Àkútà South, Abẹ́òkúta North. These are 7 local government or divisions that Ogun brings. Then that's number 9. Number 10, Ìjẹ̀bú province. Ìjẹ̀bú province, Ìjẹ̀bú North, Ìjẹ̀bú North East, Ìjẹ̀bú East, Ìjẹ̀bú Òde local government or divisions, and Odogbolu local government or division, and Ìjẹ̀bú Waterside local government or divisions. So these are the 6 local government or divisions under Ìjẹ̀bú province. Then number 11,
a ní Ikorodu province. Ikorodu province by part local government or division. A ní Remo North. A ní Ikenne local government divisions. A ní Ṣàgámù a ní Ikorodu fún ara Ikorodu local government division. A ní government division. So máàpù àwọn oníwọ̀n yẹn a máa send ẹ̀ sí ní ẹlẹ́fọ̀n fún àwọn Yorùbá gbogbo àti tún gbogbo máàpù ilẹ̀ wa court. So kì í ṣe Èkó nìkan ni ó líkì sókun nínú gbogbo máàpù wa nísìn ó tó àwọn ilẹ̀ Yorùbá bíi 6 tí wọ́n líkì sókun. Create more competition in port. Port wa máa pọ̀. Ìwọ́n tó bá fẹ́ gbé gbà táàtì wọn you are said ìwọ́n tó bá fẹ́ gbé gbà another one tó fẹ́ gbé gbà ti Ìkálẹ̀ tó fẹ́ gbé gbà ti Ìjẹ̀bú the port will be there for everybody. So Rajé Mama ti different Yoruba provinces wọlé easily without monopoly. And the control and ownership will be on the provinces. Kì í ṣe pé ìjọba ilẹ̀ Yorùbá at the center don't control everything. No, ẹ máa control provinces in percentage ẹ máa send the center. That is what they call federalism. All right. So that is that. Local government division, local government division, Oṣòlọ, local government divisions, Amúwọ̀dọ̀fin, local government divisions, Ọ̀jọ́, local government division, Badagry, local government divisions. Now, Akute has 11 divisions of local government here for Ìkẹjà, Ìfẹ́, Fákọ̀ìjàyè, Agége, Kòṣọ̀fẹ́, Ṣómólú, Múṣin, Sùúrùlérè, Adérọ̀mí, Ìfẹ́lódùn, Àpápá, Lagos mainland. That the 11 local government or divisions will be under Akute province. So be a state in 1 year province. So then number 14, Ani Ìbàràpá province. Number 14, Ìbàràpá province. Ani Ìmẹ̀kọ-Afọ́n divisions of local government. Ìwájọwà divisions of local government. Ìbàràpá central divisions. Ìbàràpá north divisions. Ìbàràpá east divisions. And Shaki west, Shaki east, and Atisbo local government or divisions. So our 8 provinces, divisions wọ̀nyí or local government wọ̀nyí abẹ́ Ìbàràpá province. Then number 15, a ní Èkó province. Èkó province. Èkó province ní local government or division mẹ́ta. Àwọn ní Lagos Highland. A ní Etí-Ọ̀sà local government or division. A ní Ìbẹ̀jú-Lẹ́kí local government or division. So this is Èkó province. That is the state. That is the state. So tẹ́ a bá orílẹ̀-èdè wa authority wà fún àwọn eléyìí la fẹ́ fi bẹ̀rẹ̀ but authority wà fún àwọn disease wọ̀nyẹn láti now their divisions abẹ́ wọn according to how they can manage or to fund them or take care of them. So that way, but this is what we'll start up with, and then we'll see how
the provinces can manage their resources and take care of their people. Then number 16, Ani Ibadan province. Ibadan will be Ibadan Tobi, so Ibadan will stay on its own, a province. About 12 local government near Ibadan. We have Oluyole, Afijio, Egbeda, Akinyele, Ibadan Northwest, Ibadan Southwest, and Ibadan Southeast, Ibadan Northeast, and Ibadan North, Lagelu, Ido, and Onara, the local government. So these are the 12 divisions or local government under Ibadan province. So making number 16 now from the west geopolitical zone. Now, in Yoruba nation, we now have the eastern geopolitical zone. I told you it's 3, northwest and east. And there are there are eight provinces, making 24 provinces. Then they have their own local government or divisions under each. In the network yẹn. Yeah, à ń gbọ́ yín díẹ̀. Yeah, à ń gbọ́ yín díẹ̀. Network yẹn. Máa tutù yín pé bàbá. Yeah, à ń gbọ́ yín bàbá. Ẹgbọ́n sókè. Yeah, ẹgbọ́n sókè. East, in the eastern political zone, which is number 17, Lama Bere Abepelu Akoko province. As 5 local government. Akoko Northwest, Akoko Northeast, Akoko Southwest, Akoko Southeast, and Akoko Edo local government or division. So our Marin or Abe Akoko province. Then number 18, Ani Benin province. Àwọn ilẹ̀ Benin, Yoruba nation ni wọ́n. Àdá iṣẹ́ ń lọ ní abẹ́lẹ̀ pẹ̀lú àwọn àgbààgbà wọn àtàwọn ọ̀dọ́ wọn, àwọn ọba dẹ̀ bí wọ́n ṣe ń canvas in agreement láti lọ pẹ̀lú ilẹ̀ Yorùbá. Àwọn ẹ̀yà ní local government tí wọ́n tí ò bá fẹ́ tẹ̀lé Yorùbá, wọ́n ní freedom láti tẹ̀lé Biafra. Àwàdẹ wọn ò lè tẹ̀lé Biafra bìkọ́ wọn ṣe ìyà kan náà. Then ilẹ̀ wọn jìn sí àwọn Niger Delta, so wọn ò ní option. Ìyẹn ni àwọn díẹ̀díẹ̀ nu wọn tí àwọn ọba bẹ̀ ṣe ń bá wọn sọ̀rọ̀. Wọn ò ní option ju láti tẹ̀lé Yorùbá. But agreement tó ṣe ni pé tí Yorùbá bá ti máa practice federalism, wọ́n tẹ̀lé Yorùbá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyẹn ò lè jọra kán kú fún àwọn lẹ́bọ̀. Àwọn agreement yẹn ń lọ ní ọwọ́. So ilẹ̀ Benin is with us, and we have Benin province, 7
in fact Ẹdó wọn pín sí méjì ní ìsàlẹ̀ ní Benin, òkè wọn yẹn àwọn náà pè ní Urome, àwọn wọn tún yàtọ̀ díẹ̀, wọn tún súnmọ́ Yorùbá díẹ̀ ju àwọn ahọ́n Benin lọ. Ẹ̀yà bí Oǹdó ni wọ́n, àwọn náà pè ní Urome. But ibi tá ń pè ní Benin province ń sìn 7 local government a ní Hola Southwest, Ovia Southwest, Ovia North, East, Ego, Oredo, Ikpoba, Ọkà, Uhunwande, Orionwa, àwọn 7 local government or divisions tó wà lábẹ́ Benin province nìyẹn. They are Ekiti province, number 19 Ekiti province, about 18 local government ní abẹ́ Ekiti. Àwọn ní Ekiti tó wà ní. Bàbá mi Ṣẹ́gun Honorable mo kí yín bẹ́ẹ̀ o, Àrólé Odùduwà mo kí yín o, mo rí yín bẹ́ẹ̀ o, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá wa Bishop Adésínà ni wọ́n bá wa sọ̀rọ̀ láti ẹ̀kọ́ o. Wọ́n ṣàlàyé fún wa ní orílẹ̀-èdè Yorùbá bá dé gbogbo àwọn province wa bí a ṣe máa ṣe gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún wa yìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ farabalẹ̀ dáadáa, a ò kánjú o, bàbá máa bá wa sọ̀rọ̀. Bàbá mi Honorable mo kí yín lẹ́ẹ̀kan sí, bàbá mi Àrólé Odùduwà mo kí yín o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín, happy Sunday. Ẹ ṣáà bá mi máa share ètò yìí, ẹ bá mi máa love, ẹ dẹ̀ bá mi máa pín, ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá ẹ gbóhùn sókè sà, ẹ gbóhùn sókè. So a ní Ekiti province there, àwọn Ekiti tó wà ní Kwara wọ́n gé wọn mọ́, so àwọn yẹn ní ṣe eruku Ekiti. Ekiti Southwest, Ìjẹ̀rò, Ìléjẹméje, Ọ̀rún, Ìkorò Èkìtì, Ayébíre, Èkìtì East, Èkìtì West, Ìdó Òsì, Ìfẹ́lódù, and Oba. So these are 18 local governments under Ekiti province. So then 20 and Ifon province. Local government or province there are Ọ̀sẹ̀ local government àti Ọ̀wọ̀ local government. Now a ti ṣàlàyé fún wa wípé this is just a start-up. Tí ìjọba province yìí bó bá ṣe ń gbèrú sí wọ́n ní àṣẹ láti divide ara wọn, láti fúnra wọn ní more local government or divisions lábẹ́ province wọn nìkan, but this is just a start-up. So that the lè wò pé province kan local government wọn pọ̀ or division wọn pọ̀, province kan local government wọn kéré or division wọn kéré, that is based on the present local government lábẹ́ Nigeria. More blessing. Ṣẹ́gun Honorable, yeah, so more blessing. So that is based on the local government lábẹ́ Nigeria láti ṣe when a start-up and now divide yourself, but we are able to divide according to present local government under each policy, so we can identify yourself and further divide yourself under your government. So I must send the local map in Sita láìpẹ́. Then I need Ikale province, number 21, Ikale province. So under Ikale province, I need Odigbo division of local government 5 Pireni, I need Okitipupa divisions, I need Irele division, I need Ilaje division, I need Eseodo divisions of local government. So àwọn márùn ìlú alábẹ́ Ikale province. Now gbogbo àwọn provinces wọ̀nyí tán bá ti dábàá bẹ̀rẹ̀ tán bá ti kóra wọn jọ pọ̀, àwọn ló máa agree láàrin ara wọn ibi tán fẹ́ fi ṣe capital
so kì í ṣe pọ́nrọ̀ pé wọ́n yan capital fún wọn náà àárín ara wọn wọ́n yan capital ibi tó fẹ́ gbé sí, but we have been able to group you together according to your families gẹ́gẹ́ bí ẹ̀yà ọmọ Yorùbá tá a jẹ́, so according to your families, and then you can now come together, have your own government seat wherever you decided. Then 22, Ani Ondo province. Ani Abe Ondo, Ani 7 local government or division. Ani Akure South, Akure North, Ifedore, Idore, Ondo West, Ondo East, Òkègbó, Ilẹ̀ Olújí Òkègbó. Ilẹ̀ Olújí Òkègbó is together. Ilẹ̀ Olújí Òkègbó local government or division. So making 7 divisions under Ondo provinces. Now province number 23, Ani Uromi province. Mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé a gé Uromi ẹ láti present Edo. Wọ́n gé wọn ní Òkè Benin ni wọ́n, àwọn yẹn súnmọ́ Ondo. Àwọn wọn tún clear there. Uromi ni wọ́n 10 local government ló wà bẹ́ẹ̀. Awon West, Isako West, Isako Central, Esan North East, Esan West, Awon East, Isako East, Esan Central, Esan South East, and Igwegbe local government. Àwọn 10 local government tó wà lábẹ́ Uromi nìyẹn. So Àkókò Ẹ̀dó ni wọ́n gé kúrò lára wọn ni wọ́n há jù wọn mọ́ àwọn Àkókò, so gbogbo Àkókò wà lójú kan. So that the number 24 ni Warri province. Warri province 10 local government. Ani Warri North, Warri South, Warri Southwest, Sapele, Etiope, Okpe, Uvie, Ethiopia South, and Udu local government. So àwọn local government mẹ́wàá or division mẹ́wàá tó wà lábẹ́ Warri nìyẹn. Kò sí ìjọ kankan, kò sí province ìjọ kankan láàrin ìjọ dáwà ní ọ̀tọ̀ wọn ṣe ara Yorùbá nation. So láti Warri lọ dé Benin, Edo, padà sí Kogi, Kwara, padà sí Ọ̀yọ́, Ògùn, ilẹ̀ Yorùbá, Ondo, Èkìtì, Ògùn, Èkó. Ibẹ̀ ni a ti mú gbogbo provinces wọ̀nyí tá ti tún ara wa mapped according to our families, tí a jẹ́ ẹ̀yà àti èdè agboolé kankan, so that Yorùbá nation á lè fún wa ní ìjọba títí wa. Láti bẹ̀ ọrọ̀ ajé á lè wá directly láti bẹ̀, and we can contribute quota to our Yorùbá nation central government account. Now ìgbésẹ̀ ń lọ lórí ibo ló máa fi ṣe FCT. Tẹ́lẹ̀ rí gbogbo wa ní gẹ́gẹ́ bí àgbékalẹ̀ bàbá Awólọ́wọ̀ wípé Ìbàdàn ni wọ́n máa fi ṣe capital, but tí ìjọba Yorùbá nation bá bẹ̀rẹ̀ temporarily wọ́n sì lè lo Ìbàdàn, but there will be a central FCT tí wọ́n máa wá build, because nígbà tí Ẹ̀gbá ní ìjọba tiẹ̀, Ìjẹ̀bú ní ìjọba, Rẹ́mọ ní ìjọba, Àwórì ní ìjọba, àwọn Oǹdó ní ìjọba, àwọn Warri ní ìjọba, Ọ̀yọ́ ní ìjọba, Ìgbómìnà ní ìjọba tiẹ̀, Ìbàràpá wọ́n ní ìjọba tiwọn, àwọn tìlọrin wọ́n ní ìjọba tiwọn, àwọn tí Ọ̀wá Òbùkún ní Kogi wọ́n ní ìjọba tiwọn. So gbogbo ara mọ̀ pé àwọn ẹ̀yà Ìbàdàn wà
bó tilẹ̀ jẹ́ wípé a mọ̀ pé Ìbàdàn náà látọ̀yọ́ náà ti wá tó bá di tí a bá gbọ́kànlé pé Ìbàdàn tóbi, a bá gbọ́kànlé pé Ìbàdàn lẹ́rẹ́ fi ṣe kápítà, tó bá dọjọ́ iwájú àwọn ọmọ bíbí Ìbàdàn máa protest wípé wọn ò ní àǹfààní ìjọba tiwọn, gbogbo ẹ̀yà tó kù ló níjọba. So that's the reason tí a ṣe kírètì ìjọba fún Ìbàdàn. So Ìbàdàn have his province ó ní ìjọba títí ẹ̀. So but temporarily tí a bá gba ìjọba, tá a bá bẹ̀rẹ̀ Yorùbá, àwọn á sì lo àwọn ilẹ̀ Ìbàdàn kan náà. Wọ́n á wá build irú bí wọ́n ṣe lọ build Abuja fún Nàìjíríà wọ́n á wá build federal capital ilẹ̀ Yorùbá sí àárín tí kò ní tó máa jẹ́ wípé ilẹ̀ gbogbo wa ni, kì í ṣe ilẹ̀ ẹ̀yà kan. So ibi tí a ti map wípé wọ́n á ṣiṣẹ́ lé lórí tí wọ́n lè lọ build, because Ìbàdàn will have his own government, that is Ìbàdàn province. So ibi tí wọ́n map ó wà ní àárín partly Ọbáfẹ́mi Owódé local government ní Ẹ̀gbá ní Ògùn province. Bó jẹ́ ìjọba ilẹ̀ Yorùbá máa ralẹ̀, wọ́n ra ilẹ̀ níbẹ̀ partly, kì í ṣe gbogbo Ọbáfẹ́mi Owódé, wọ́n ra wọ́n sanwó fún ìjọba Ògùn àbí Ẹ̀gbá. Then partly Olúyọ̀lé Rem North local government. That shows wípé ìjọba Yorùbá wọ́n sanwó fún Ìkòròdú province, because gba àwọn Remo wọ́n wà pẹ̀lú Ìkòròdú province. So Rem North will be cut. So these are the 3 local governments that we donate or give some part of their land for that central camped FCT. And Yoruba Nation can now build a federal or an executive federal capital there that belongs to all of us. So the structure has been created and planned out, and we'll send the copy out so everything our Yoruba. Now, nínú ìjọba Yoruba Nation is a federal system of government, but ìjọba àwọn ọmọ Yorùbá la máa jókòó la máa sọ báwo ni a ṣe fẹ́ ṣe federal system of government yẹn. Ṣé presidential form la fẹ́ ni àbí parliamentary form, àwa la máa sọ, but we know it is a federal system of government. The form that à ń gbọ́ yín bàbá. ní ọ̀dọ̀ tèmi àti àwọn advocate wípé parliamentary ni ó dára, nítorí parliamentary forms òun ni ó gba àwọn orí adé láti participate nínú òṣèlú. Gbogbo ìlú tí wọ́n ti ń lo presidential form of government, ó tẹ àwọn orí adé yẹn bá sí abẹ́ olóṣèlú. Tí kò bá àṣà wa mu, àwọn ìlú tí wọ́n ti ń lo presidential, àwọn ìlú àtọ̀húnrìnwá ni tó jẹ́ pé no man's land níbẹ̀, bíi Amẹ́ríkà, àwọn ọmọ tó jẹ́ onílẹ̀ bẹ̀rẹ̀ wọ́n
tẹrí wọn bá ní kò sẹ́ni tó gbóhùn wọn àwọn aborigine wọ́n tẹrí wọn bá tẹ bá dé Australia àwọn àtọ̀húnrìnwá ló wá gbàbẹ̀ àwọn tó jẹ́ aborigine yìí ṣe náà sá wọnú igbó lọ so kò sí orí adé níbẹ̀ àwọn ìlú tí kò sórí adé níbẹ̀ tẹ bá dé France wọ́n lo ọba tẹ́lẹ̀ bọ̀ wọ́n cancel monarchy system wọ́n lé gbogbo ọba wọn dànù so wọn ò ní respect fún orí adé mọ́ níbẹ̀ so king system monarchy system níbẹ̀ parliamentary form ni wọ́n máa ń lò tẹ bá dé Israel nítorí ẹ̀ náà ṣe lo prime minister there is king of Israel wọ́n mọ̀ yẹn bó tilẹ̀ jẹ́ wípé wọ́n gbà wípé Elédùmarè ni ọba wọn kò sẹ́ni kankan tó ń jọba níbẹ̀ bọ̀ wọ́n fi àyè yẹn lẹ̀ pé ọba Israeli wà Elédùmarè lọ́ba wọn they use prime minister parliamentary ni wọ́n lò federal system ni because Scotland wọ́n ní kíní tiwọn England wọ́n ní kíní tiwọn Wales wọ́n ní kíní tiwọn Northern wọ́n ní kíní tiwọn federal system ni but it's parliamentary form so ẹ̀wọ̀n ìlú ní prime minister bẹ́ẹ̀ yẹn ẹ ti mọ̀ pé orí adé wà bẹ́ẹ̀ tẹ́ bá dé Sweden prime minister ní orí adé wà bẹ́ẹ̀ ọba Sweden wà so ní ìmọ̀ àti ìwádìí jì ti wípé ìjẹgúdújẹrá tí ó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà òun ló mú wọn tí wọ́n mọ̀ wípé gbogbo ilẹ̀ wa pátá la ní ọba òun ni ó mú yí parliamentary di presidential wọ́n wá sọ kí àwọn ọba wọ́n sọ ọba di aláìlágbára na common local government chairman ló láṣẹ ju ọba lọ ní Nàìjíríà gẹ́gẹ́ bí constitution tí kò yẹ kó rí bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àfi tó bá máa ń pọ̀ wá pé a ò fẹ́ ọba mọ́ a ò fẹ́ kábíyèsí àfi tó bá ta sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n níwọ̀n gbà tí a bá fẹ́ fi ọ̀wọ̀ fún àwọn orí adé wa ta sọ pé alọ́ba a lè pàtọ́ba tí a ò lè lo presidential parliamentary la máa lò nítorí parliamentary ló máa fi àyè sílẹ̀ fún àwọn orí adé ní ipò tí wọ́n lè political post tí àwọn náà lè kópa nínú òṣèlú nínú parliamentary system yẹn ti máa ń wáyé not in presidential so that is my own personal view but àwọn ọmọ Yorùbá ni a máa kóra wa jọ pọ̀ la máa ṣe constitution ilẹ̀ wa nobody will impose constitution on anybody but our job is to educate our people so that they will know what they will choose for themselves so that they reproduce in Nigeria nínú Yorùbá nation wa and that's it so finally owó wa náà ti wà á ti mọ̀ bá ti ṣàlàyé gbogbo yẹn ní gbogbo ìgbà sẹ́yìn rúbà and dùà ni and presently owó wa is $12 to 1 ruba $12 to 1 ruba kan ni owó wa presently is about 22,000 naira láti ra rúbà kan 22,000 naira ni láti ra 1 ruba ilẹ̀ Yorùbá so àwọn iṣẹ́ tó ń lọ nìyẹn bẹ́ẹ̀ ni Yorùbá nation àtúní rédíò and television wa television process wa ń lọ bọ̀ rédíò tí ń ṣiṣẹ́ abúbalámọ Yorùbá nation radio bó ṣe wave yẹn ń ṣiṣẹ́ gbogbo tó wà nílé ni wọ́n ń gbọ́ ẹ lè gbọ́ lórí app ẹ lè gbọ́ online ẹ lè tẹ ìwọ́n tẹ bá ra rédíò yẹn ẹ lè máa gbọ́ lórí rédíò short wave ni ó ń lò so iṣẹ́ ń lọ ní oríṣiríṣi láti gba orílẹ̀-èdè kì í ṣe iṣẹ́ ọjọ́ kan aláti ní sùúrù then adẹ̀ láti fún àwọn olórí wa ní support tí ó yẹ
olórí wa Professor Banji Akintoye àti bàbá wa Ìgbòho. So gbogbo nǹkan táwọn èèyàn fẹ́ máa gbọ́ ni ọ̀rọ̀ ológun àwọn ọ̀rọ̀ bíi togun bẹ́ẹ̀ diplomatic issue ni wọ́n kì í ṣọ̀rọ̀ tó máa ń sọ síta. Iṣẹ́ ń lọ lórí tológun, àwọn ọmọ Yorùbá wà tí ó jẹ́ wípé ilé-iṣẹ́ ogun Yorùbá ó ń dúró, ẹsẹ̀ dẹ̀ máa dúró gírí lágbára àṣẹ Ọlọ́run. Thank you very much. Ẹ ṣeun bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o, ojú òní tì yín. Ẹ ṣé sir. Àwọn èèyàn fẹ́ pè, mo rò pé wọ́n fẹ́ béèrè ìbéèrè, mo rí i pé àwọn èèyàn ń pè láti béèrè ìbéèrè ṣùgbọ́n orí nọ́mbà ẹyọ kan yìí náà ni, so màá fẹ́ kẹ́ ẹ bá wa dúró sórí. Ẹjọ́ bẹ̀rẹ̀ létà ẹ pè mí. Ó dáa. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ fẹ́ pè wọlé bá láti béèrè ìbéèrè, bàbá wa yìí wọ́n ti pè. Ẹ gbóhùn sókè o, gbogbo àgbáyé ló ń gbọ́ yín, mo rí pé ẹ ti try láti pè ṣùgbọ́n bàbá wa wà lórí call ńgbà yẹn wọ́n ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́, so ṣé ní ìbéèrè ni àbẹ láfikún àbẹ ní nǹkan kan tẹ́ fẹ́ bá wa sọ, ẹ gbóhùn sókè o. God bless you. Mo kí Bishop very well. Sure. Based on the topic tó wà lórí kíní, so it is a very good thing. We are very weak, but we are good in analysis. And when it comes to actions, we have problems. And I don't want us to run to the same problem we ran to from the start. We analyze a lot. In the process of our analysis, our secret to leak after our government láti get point. That is why Baton strike. When I get Wadada, because what in my area see our one thing away in your back, Kuda, you get to put bye. There are some things still you can't somebody. You can't so but because of the passion, can they encourage our so that one day everybody can live, but they got us from there. That is why that is why I don't want us to make the same mistake now. I appreciate Bishop very well for everything. And I want to appreciate Koiki Media. He is really trying about all this historical our analysis to work, which is very good. But this time around, we should let's talk and put actions. I think we were disappointed about Yoruba pé ìgbà yìí gan ló yẹ ìgbà protest yẹn ló yẹ kí gbogbo ló bá jáde jù. But Tinubu and his cohort wọ́n ti mọ system tó fi mú wa. Wọ́n ti mọ àwọn tó máa wọ́n ti mọ wọ́n pé wọ́n bá ti fún àwọn wọ̀nyẹn. Bishop ń sọ̀rọ̀ lórí àwọn landlord associations. These are the areas wọ́n ti mọ̀. So wọ́n ti mọ system wa, wọ́n ti mọ̀ wá dáadáa. We don't have action. We only have mouth. We can analyze, we can speak grammar. And that is why they are praying along that even when we get to that Yoruba land, there will be a lot of orientation. Because we are too weak and we are lazy. When it comes to action, look at every area. Answer Hausa, that is their life. They cooperate. They work. To bá jẹ́ pé àníkan jólé o, àníkan ṣe nǹkan kan o. Àwọn politician tó wà nílé ó yẹ kán lọ kán ìsáyidà kan bá wọn lọ sáàfin ọba wá sọ tẹnu ẹ. We need not to dólé, we need not ní láti dólé rárá. But action yẹn bá wà bó ṣe wà nínú, bó ṣe wà lẹ́kọ̀ọ́ tó wà l'Ábùjá yẹn.
tó bá wà ní west by now something will have happened but no we will not do it a máa fa wa sí a máa ìdòkó sílé wọ́n dẹ̀ ti mọ̀ wá bẹ́ẹ̀ wọ́n wá fún wa lówó so what we need now is more emphasis on our movement. Let's talk more actions. We should not kill our analysis is good. But I get what that. I really appreciate everything. History matter, like history matter. We have been like that as far back as 1960s. But and when it comes to actions, we I'm a Paris meaning. Àwọn Hausa dẹ̀ ti mọ̀ wípé wọ́n bẹ̀rù wa tó the extent pé abá tí la máa ṣe ká máa ṣe but we will not do it ẹnu la máa fi ṣe. So Ọlọ́run máa ràn wá lọ́wọ́ ibi tá à ń lọ Ọlọ́run á fún wa lọ́wọ́ one thing I know gẹ́gẹ́ mo ti sọ ní 2021-22 kán gbé Trump wá kán gbé Obama wá kán gbé tó bá ìdí sí kán ní kán wá ṣe Nàìjíríà yẹn kò lè ṣeé ṣe because kò sí there is no Nigeria is capable of war. Anybody to ban pray against me. So our own is to when we are going to hold ourselves together to bring people together, any strategies, we should learn how this analysis is good. But don't deeply or when you battle to do that, that is my own view, the thing I think it is. Let us be more into what next to do, And what to tell us there, I know God will help them. Ọlọ́run ló yàn wọ́n síbẹ̀. Ọlọ́run á fún ọlọ́gbọ́n àti òye. But what is going on inside there, we should let's talk about it outside there for now. The Lord bless us. God bless you, my brother. Amen. Ẹ ṣeun. Ẹ ṣeun. Bàbá wa ẹ gbóhùn sókè o, gbogbo àgbáyé ló ń gbọ́ yín pátápátá o ní kétékété ẹ gbóhùn sókè sà, ẹ gbóhùn sókè o. Hello, tẹ́ntẹ́. Ẹ ṣeun dádì mi, gbogbo àgbáyé ń gbọ́ yín o. Happy Sunday sir. Ẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun dádì mi, ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá àti Yorùbá nation. Ẹ ṣeun sà. Ẹ̀dẹ̀ kú ìjà tẹ́ǹjà fún wa. Ẹ ṣeun dádì mi, ẹ ṣe gan. Lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ pọ̀ púpọ̀. Ẹ gbóhùn sókè sà. Àwọn ò fẹ́ Nàìjíríà dọ́lẹ́jọ́. Àwọn ò fẹ́ bí ìdúró kàpítà. Nígbà ìpàdé kàpítà bí Nàìjíríà ṣe wó àkọlé lọ́wọ́ ìṣòwò sẹ́ńtì land. Nígbà táwọn olùdókòwò bí develop. Àwọn olùdókòwò bí develop. Ẹ̀sìn develop bí ìdúró kọjá. Wọ́n ti àbádọ́ gbogbo Nàìjíríà bọ́lá bí Nàìjíríà. Bàbá kí gbogbo ìdókòwò ẹ jẹ́ sùúrù dádì mi mi ò mọ̀ pé yìí lẹ pè mí o ohun yìí ni mo fi bá yín àwọn yìí akọni ọkùnrin state wa one by one yes ọba lọ́wọ́ gbé ní Ìbàdàn fún 25 years wọ́n lè vote kọ́wọ́ òdìpẹ́pà kọ́wọ́ àwọn òdìpẹ́pà ìpínlẹ̀ the next 25 years. So ẹgbẹ́ ìpò wa ti mọ̀ pé 25 àwọn develop gbogbo àwọn state wa àkọlẹ́lọ́ bí ní state ọmọ ẹgbẹ́ ìṣòwò sí bí àwọn Nàìjíríà ṣe ṣe. No tí gbogbo òdu wa bá develop láṣẹ ilé create new state bí àwọn Saudi Arabia bí àwọn Dubai bí àwọn òkèlè yes àkọlẹ́ bẹ̀rẹ̀ tí gbogbo òdu ní jákujàku káwọn sọ pé àlọ́ develop nìkan wọ́n ń gbẹ̀bọ̀ wá sí Ògùn kò make sense. Àwọn Yorùbá bá ti máa kú Ìbàdàn tó bá ti gbẹdọ náà yẹ síbàdàn ẹdún gbẹdọ síbò yìí tó bá ti gbẹdọ náà yẹ síbẹ̀ ṣe wá àti gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ti fẹ́ náà kẹ́tọ́ tó bá lọ create new place or new capital ebi pa ọ́ ti jẹun èyí tó wà lẹ̀ àti ìpínlẹ̀ àti ìrìnàbẹ̀tẹ̀ àti ìtúnṣe èyí tó sọ fẹ́ ká lọ pọ̀ tuntun bí Nàìjíríà lẹ́yìn ìsìlẹ̀ ilẹ̀ ìyàwó òfẹ́ ní Yorùbá nation yes. Ẹ ṣeun akọni ọkùnrin ẹ ṣe gan inú mi dùn jàre láti gbóhùn yín akọni ọkùnrin fúnra inú mi dùn láti gbóhùn yín o inú mi dùn gidi gan ni ẹ̀yin tẹ́ bá tún fẹ́ pè wọlé lórí ọ̀rọ̀ tí bàbá wa bíṣọ̀bù sọ ẹ pè wọlé ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ owó ẹ ṣiṣẹ́ sùúrù náà ẹ jẹ́ ká kọ́kọ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ̀yin lẹ́nu nǹkan yín ó ń bẹ ńlẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ yẹn jọ ẹ pè wọlé kẹ́ bá wa dá sí ẹ pè wọlé kẹ́ bá wa dá sí
ẹ pè wọlé kẹ́ bá wa dá sí i bàbá wa bishop mo mọ̀ pé wà ń bẹ̀ mo máa pè yín sìn ẹ lè bá wa dá sétò yìí mo máa pè yín sìn ẹ lè bá wa dá sí i bàbá bishop ẹ ti gbọ́ nǹkan tí bàbá wa yẹn sọ ó ní wọ́n máa gbé capital yẹn wọ́n máa rotate ẹ̀ wá pé 25 years níbì kan wọ́n á gbé láti ibẹ̀ tún lọ síbòmíì tó bá tún pé bí 25 years níbì kan wọ́n á tún gbé láti ibẹ̀ tún gbé lọ wọ́n á fi round gbogbo ilẹ̀ Yorùbá pátá láti máa yà ṣe fẹ́ dá sétò ni ẹ ṣeun ṣe fẹ́ dá sétò ni ṣe fẹ́ dá sétò ni bàbá bishop ẹ jẹ́ ń pè yín mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yẹn bàbá bishop. ẹ̀yin yan wa bàbá wa yìí sọ̀rọ̀ gan-an. ẹgbọ́n nǹkan tí akọni ọkùnrin yẹn sọ lórí ètò yìí ṣe ẹgbọ́n nǹkan tó ń sọ èmi mọ̀ pé wà pẹ̀lú wa kí lẹ sọ̀rọ̀ yẹn. àbúrò mi ni akọni ọkùnrin. ìjáyà gidi ni o ìjáyà Yorùbá nation ni o. ẹgbẹ́ mo ṣe ní wípé ṣe ìfún bàbá sọ wípé tí a bá gbọ́ orílẹ̀-èdè wa ministry kan wà tó ń pè ní Ministry of Orientation wọ́n máa náwó sí àwọn èèyàn gidi ló máa gbé sí ministry yẹn kì í ṣe èèyàn kan tó ń wá ipò àwọn èèyàn tó fẹ́ ṣiṣẹ́ gidi nítorí Yorùbá máa nídìí orientation gan-an. mo ń gbọ́ yín bàbá mo ń gbọ́ yín. and orientation yìí ó máa wide ibẹ̀ ni welfare wà ibẹ̀ ni education wà ibẹ̀ ni gbogbo travelling and tourism gbogbo ẹ̀yẹn tó máa mú àwọn ọmọ wa travel lọ sílùú òyìnbó náà àwọn tí ò jáde rí mú wọn padà bọ́n ṣe máa in fact ó wide wọ́n máa náwó sí ní orientation gan-an. Now gbogbo tí mo fẹ́ explain fún Ìjàyà is that perspective tó ń fi sọ̀rọ̀ yẹn ó wo perspective tí Nàìjíríà fi ń ṣiṣẹ́ nísìn ó rò pé bẹ́ẹ̀ náà ni ìjọba Yorùbá nation máa rí no ìjọba Yorùbá nation provinces yẹn àwọn state yẹn ni wọ́n máa develop state wọn pẹ̀lú resources ilẹ̀ wọn kò ṣe pé ìjọba Yorùbá ló máa pín owó sí fún wọn bíi Nàìjíríà no àwọn ló máa dá àjọ kéékèèké fún ìjọba Yorùbá. So central yẹn kò ní jẹ́ ibi tí owó wà no àwọn state yẹn gbọ́ngàn lówó wà àwọn tó máa jẹ́ provincial governor or provincial supervisor tó wáyé pé supervisor náà fẹ́ lò tó fẹ́ lo governor àwọn ní gbogbo ní àwọn post táwọn èèyàn máa jà bíkọ́ àwọn ẹ ló control resource ilẹ̀ wọn àti tó maintain ẹ̀ so àwọn náà máa build the province or state wọn now tí yẹn bá ń ṣẹlẹ̀ tí Ìbàdàn tábà ní Ìbàdàn ní federal capital ojú àwọn ọmọ Ìbàdàn máa là létà wípé no pé gbogbo Yorùbá ti ṣíìtì àwọn náà fẹ́ ní ìjọba tiwọn so protest máa wà in future nígbà tó jẹ́ pé ẹ̀yà ní Ìbàdàn náà so òun ni wọ́n ṣe